lè tó ń pretend pé òun mọ̀ nǹkan tí mò ń sọ. Shut up, what are you talking about? Ṣé torí mo dákẹ́ látọjọ́ ìmọ̀ ń wẹ̀? Ìwọ ìyàwó tèmi ó sọ̀rọ̀ ìdájà wọn bẹ̀ẹ̀ sùn kiri ní hòtẹ́ẹ̀lì. Really? Ṣé kò ṣe kó sinmi fa? Tẹ̀wá sí ìsìn fóònù mo máa rẹ̀ jọ. Kí ló ń tú fóònù ọ̀pẹ kiri fún gan pàápàá? Ó ní wàhálà o bí ṣe ń wú ẹ yìí wá ti ní hypertension. Ẹ sọ fún ẹ pé kò ṣe sùúrù òǹkà gidi borí kí ló ṣe ẹ̀ náà? And you've never been a faithful husband for once. She hasn't been a faithful wife either. Òun sáré ìwọ mọ́tò bíi eléyìí ṣé ìgbà tó bá pa mí ni. Tẹ̀lé kí lẹ̀ ń sọ yìí. Àlọ́kọ mi ṣe ọkọ mi ti máa gbóbìnrin lọlé kí lẹ̀ ń sọ yìí. Ṣé fẹ́ bá tèmi jẹ́ ni àlọ́kọ mi máa ti gbóbìnrin lọlé ẹ̀ sọ́kọ̀ sáré. Sọ́kọ̀ pé ọkọ ló fẹ́ kú báyìí. Ẹ wọ ẹ fi mí lẹ̀ jẹ́ kúkú kan. Ṣé fẹ́ pa mí pẹ̀lú pọ̀ fún mi? Ẹ jẹ́ kí n gbé mọ́tò mi o. Ó ti gbé kí n gbé mọ́tò mi o. O lè kúrò nínú ilé àbí? Kò sí problem, máa kó jáde fún ẹ. I said nice to meet you. Sorry, nice to meet you too. Bí àwọn kan wà tó bá rán yàn sí ibi kan lọ nù yàn, wọ́n máa nu ẹni yẹn débi pé tó máa sọ pé wọ́n nu ẹni yìí kú nílé yẹn. Kí ni? Ẹni kí wọ́n fà bọ́ọ̀. Kí ló ń wò? Mi ò ní kankan. Maybe you should just introduce sex toys to your husband. Sex toy. Yes. Bó ṣe wà ìṣòro èmi ní ti tèmi tèmi àti ọkọ mi jọ ń lò. Wo madam wo ṣe pọ́n bí ọ̀lẹ àwẹ̀. Ẹ má yẹ kí n rí yín fín o kí ló ṣẹlẹ̀ náà kí ló dé ṣé ó sọ ẹ̀yin àtọkọ mi papọ̀ ni ṣé fẹ́ balẹ̀ ayé mi jẹ́ ni. The question is, what are you doing here? Even when you know that you are the one that wronged me. Wronged you? Yes. Tó bá jẹ́ pé obìnrin ni ó pè ẹ̀yìn kò ní dá fún ẹ. You don't understand, ló lọ báyìí. Kò má lọ wá báyìí. Or else I'm a new problem. It's a new problem already. A big one that we can't even solve ourselves. Àti ní problem. Àti ní problem. Àti ní problem. Èmi àti ẹ ti ní problem. Oya ṣáàtì ké lókun ní tàbí méríkè. Ó ṣáwá tán ó bọ́ta ó jọ gbèrígbè. Àti ní problem. Àti ní problem. Owó mi dà. Àti ní problem.